Mo kí ogójú tó bá ń wò mí ní àsìkò yìí, ọ̀rọ̀ tó ń lọ lọ́wọ́ ni mo fẹ́ ká jọ gbé yẹ̀wò láàrin King Dr. Saheed Òṣùpá, Àmì Ọlọ́run àti Alfa Súnà. Ọ̀rọ̀ wà very complicated. Ó dẹ̀ ká jọ fojú sùnùkùn wò dáadáa, ká má bàa gbé ẹ̀bi fún aláre, ká má bàa gbé ààrẹ fún ẹlẹ́bi. So mú bẹ̀ gbogbo ẹ̀yin olólùfẹ́ àwọn mẹ́tẹ̀ẹ̀ta ìkẹ́ bá mi pín fọ́nrán ìkókò wọn lára kó dẹ̀ kan àwọn olólùfẹ́ wọn lára. Nǹkan bí ọ̀sẹ̀ méjì nísìnyí, Alfa Súnà jáde, wọ́n fi àwọn allegations kan King Dr. Saheed Òṣùpá àti Àmì Ọlọ́run. So wọ́n sọ̀rọ̀ tó pọ̀, àmọ́ níbi ọ̀rọ̀ kan tí mo fẹ́ ká jọ gbé yẹ̀wò tó ní agbára. Níbi tí Alfa Súnà ti ń sọ yí pé King Dr. Saheed Òṣùpá sọ fún àwọn yí pé Àmì Ọlọ́run ti fi ìgbà kan sọ fún Òṣùpá yí pé Àmì Ọlọ́run àti èèyàn kan wọ́n ti jọ dáwọ́ sà sí èèyàn kan rí tí ayé ẹni ẹlẹ́ bàjẹ́ pátápátá. Lẹ́rìn pé allegations yìí ọ̀rọ̀ tó ní agbára ni fún àáfà tó gbajúmọ̀ táwọn ayé wò gẹ́gẹ́ bí àríkọ́ṣe. Àmì Ọlọ́run ó tóbi gan ní ayé tá a wáyé. Ọ̀kan lára àwọn àáfà táwọn èèyàn wò gẹ́gẹ́ bí àríkọ́ṣe ni. Kán wá sọ pé orí èèyàn báyìí ó ti dá ọjọ́ sàséèyàn kan rí tí ayé ẹ̀ bàjẹ́, ọ̀rọ̀ tó lágbára ni. Bákan náà tó wá ń fi ọ̀rọ̀ ìmúlẹ̀ wípé aláàánú àwọn kan wà tí Àmì Ọlọ́run ní kí ó lé àwọn. So nítorí pé King Dr. Saheed Òṣùpá ó ní kí Alfa Súnà kí ó lọ bú bàbá Kọ́lá Olóòtú. Ọ̀rọ̀ ni Àmì Ọlọ́run wá gbọ́ tó fi wá pe aláàánú ọmọ yẹn pé lébọ̀bọ̀ ìkó lára ẹ̀ pé kì í ṣe ọmọ gidi. Now kí n tó gbàgbé, mo wo interview kan níbi tí màá kan ti ń sọ pé Alfa Súnà pé ó fi bí ọdún 7 sí 9 gbé ọ̀dọ̀ bàbá Àmì Ọlọ́run. Bákan náà aláàánú wọn tí Alfa Súnà ń claim yìí pé ọ̀dọ̀ Abájé Shehu Jamiu Àmì Ọlọ́run náà ni wọ́n ti jọ pàdé o. Now ibi tí ọ̀rọ̀ yìí ti wá wà interesting ni pé bàbá Shehu Jamiu Àmì Ọlọ́run kò mọ̀ pé Alfa Súnà wà ní ọ̀dọ̀ bàbá yìí nígbà tí ó fi ń sọ pé Labour Boy kúrò lára ẹ̀. So wá sọ pé látara ìdí èyí òun ti ṣe bàbá Jamiu Àmì Ọlọ́run. Bákan náà ni máa yẹn ti ṣe bàbá Jamiu Àmì Ọlọ́run nítorí pé ọ̀rọ̀ yẹn líkì sí òun lọ́wọ́. So wọ́n wá ń fi ọ̀rọ̀ yìí múlẹ̀ yìí pé torí èyí bàbá Jamiu Àmì Ọlọ́run fi ń sàsí ẹni bákan náà tí ayé ẹni ẹ fi ń bàjẹ́ nítorí pé máa yẹn ti ta gbogbo nǹkan ní ẹ̀. Kódà ilé kan ló kúkú báyìí tó fẹ́ tà ní 600 million naira according to video tí Alfa Súnà tó ṣe ń gbà yẹn. Ẹ má bínú tí mo bá ń lo ó àbí ọ́ kì í ṣe láti fi rí èèyàn kan fi o. Bí ọ̀rọ̀ yẹn ṣe ń wá òun ni bọ́rọ̀ yẹn ṣe ń bọ́ sí mi lẹ́nu lẹ́ kí n máa lo ó àti ọ́. Now ẹ jẹ́ ká jọ fojú ọ̀rọ̀ yìí dáadáa. Alfa Súnà wá ṣe fídíò míì lánàá. Nínú fídíò tán wá ṣe yẹn wọ́n play fídíò kan àti voice note kan, fídíò bàbá Jamiu Àmì Ọlọ́run. Tí bàbá Jamiu Àmì Ọlọ́run ti ń fi woman kan wọ́n pe woman yẹn ní Adamson, ọkọ wọn ni ó ń jẹ́ Adamson. So inú fídíò yẹn bàbá Shehu Jamiu Àmì Ọlọ́run jẹ́ ká mọ̀ yìí pé tó bá sọ pé lẹ́yìn ìyá àwọn ìyá yìí ni. Àjẹ́ àwọn táwọn kọ́kọ́ lọ ní 18 years ago wọ́n sọ̀rọ̀ yẹn, fídíò yẹn wọ́n ṣe fídíò yẹn ní 2 years ago. Wọ́n sọ pé àjẹ́ àwọn táwọn kọ́kọ́ lọ 18 years ago ni. Àwọn dẹ̀ wà ní 15 years ní ìgbà yẹn. So pé ọkọ máa yìí ni wọ́n rán àwọn. Bákan náà ni wọ́n tún wá rán àfáà kan, àfáà tó gbajúmọ̀ ni. Àmì Ọlọ́run wá ń sọ nínú fọ́nrán yìí pé kí bàbá Àmì Ọlọ́run kan ti mọ̀ kán má ṣe oore nítorí pé oore tí wọ́n ṣe yìí òun ló fà wọ́n sínú ìgbèkùn yìí tó yẹ pé ẹ̀mí wọn padà lọ sí. Wọ́n wá sọ wípé àfáà yìí, bàbá yìí ó rán àfáà yìí náà ní Mẹ́kà. Àfáà yìí tí wọ́n sọ fún bàbá yìí pé wọ́n tiẹ̀ ní táwọn bá dé láti Mẹ́kà o, ẹnu Òṣùpá ni mo ti ń gbọ́ ọ̀rọ̀ tí mò ń sọ yìí, kì í ṣe Àmì Ọlọ́run ló sọ gbogbo eléyìí o. Àmì Ọlọ́run ò sọ báwo ni oore tí wọ́n ṣe, báwo ni oore tí màá yẹn ṣe tó di mi lọ́wọ́. Àmì Ọlọ́run ò sọ. Àmì Ọlọ́run kàn jẹ́ ká mọ̀ yìí pé màá yẹn ṣe oore ó dibi. Àmọ́ nínú voice note Òṣùpá ó ní Òṣùpá ti ń sọ fún Alfa Súnà wípé àfáà yẹn wá tún béèrè mọ́tò wípé wọ́n ti ń dáwọ́ mọ́tò fáwọn pé táwọn bá dé láti Mẹ́kà pé máa yẹn tí wọ́n ń béèrè lọ́wọ́ àfáà yẹn pé èló ni wọ́n dá fún yín, èló ló kù, màá fi kún, màá rán yín ní Mẹ́kà. Ó dà pé ibi tí problem ti wá ṣẹlẹ̀ yẹn bí wọ́n gbà tó wá ti Mẹ́kà dé bóyá ọ̀rọ̀ mọ́tò yẹn ò bọ́ sí bóyá ó bojú máa yẹn dé àbí nǹkan kan, èló wá bí àfáà yẹn nú tó fi wá ń sọ pé òun máa ba ayé máa yẹn jẹ́. Àmì Ọlọ́run wá wà nípò pé ó ń bá bàbá ibẹ̀ àfáà yìí, kì í ṣe pé Àmì Ọlọ́run wà nípò pé wọ́n fẹ́ jọ dáwọ́ sàsí ẹni tó rán wọn ní Mẹ́kà. Àkọ́kọ́ mo fẹ́ ká mọ̀ yìí pé Àmì Ọlọ́run wà ní 15 years ní ìgbà yẹn. So ó takò làákàyè ká sọ pé kí ọmọ 15 years yẹn pàdé àpòpọ̀ bá tẹni tó fẹ́ ṣe wọ́n lóore jẹ́, ó takò làákàyè. Àáfà yìí gangan gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí Òṣùpá sọ, ọ̀rọ̀ yìí ń bírèkì láàrin bóyá torí ẹ̀ ní Alfa Súnà ṣe gbọ́ wọn dáadáa. Èmi náà gbọ́ àwọn apá kan dáadáa, mo kàn ń fi ọpọlọ gbé ni. Bóyá torí ọ̀rọ̀ tó wá ń bírèkì ní Alfa Súnà ṣe gbọ́ Òṣùpá yé.
Òṣùpá ò sọ pé àmì Ọlọ́run ni wọ́n jọ dá ọjọ́ sàsí máa yìí. Òṣùpá ń sọ pé máa yìí òun ni ó sàsí bàbá yìí nítorí pé bí ọ̀rọ̀ mọ́tò yìí ò bọ́ sí. Òṣùpá tó wá sọ̀rọ̀ kan tó tún wá interesting bẹ́ẹ̀. Ó ní ibi tí àwọn àáfà yìí ibi tọ́rọ̀ wọn ti máa ń ṣe kàyéfì tí ó máa ń yà wọ́n lẹ́nu ni pé ẹni tó bá súnmọ́ wọn tó ṣe tí ò da kékeré fún wọn ni wọ́n máa ń sàsí. Ẹni tí ò bá súnmọ́ wọn tó wà lọ́ọ̀kan tó wà lókèrè tó ń tàbùkù bá wọn wọn ò ní sàsí. Wọ́n wá fi Saheed Shittu ṣe mistake. Ẹ má bìí ṣe má pè ní lóko àbá Saheed Shittu mi fi tàbùkù yín o. Wọ́n wá fi Saheed Shittu ṣe pé látìgbà tí wọ́n ti ń bú àwọn àfà wáì tí wọ́n sàsí yẹn ó ṣe wá jẹ́ ní tó wá ṣe wọ́n lóore tí ò ṣe pé àbí tí ò ṣe dáadáa ọ̀nà wá sàsí. Ṣọ́rọ̀ mi ti yé léyìí tó já sí pé bàbá Shehu Jamiu àmì Ọlọ́run àwọn kọ́ ni wọ́n sàsí ẹni. Náà jẹ́ ká tún wá wọ̀rọ̀ yìí dáadáa. Òṣùpá ń bá àfà Súnà sọ̀rọ̀ nítorí pé wọ́n nífẹ̀ẹ́ nítorí pé wọ́n ń wòye pé ọmọ ìyá mi ni wọ́n fi ń sọ fún mi pé lọ bẹ àmì Ọlọ́run ọba o kì í ṣe nítorí káàmì Ọlọ́run má bàa sàsí àmọ́ ó ń fìdí ọ̀rọ̀ múlẹ̀ yìí pé àwọn àfà ní nǹkan burúkú lọ́wọ́ ló fi ọ̀rọ̀ bàbá yẹn ṣe example lọ bẹ o torí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yìí lọ bẹ àti pé Òṣùpá náà ló fa àfà Súnà sínú wàhálà yìí ló fi sọ pé lọ bẹ àmì Ọlọ́run ìgbà tó wá lọ bẹ ó tún wá sọ fún pé àfà àṣẹ ẹran bàbá yìí kò dáríjì ẹ o so nítorí ìdí èyí òun máa introduce ẹ sí àfà kan tó má tiẹ̀ fẹ́ ṣe nǹkan sí ẹ kó má ba àwọn àfà Súnà sọ pé Òṣùpá padà dá nǹkan kan sọ lórí ọ̀rọ̀ yìí máa sọ pé bóyá Òṣùpá kò fẹ́ ṣọ́ orí olórí kí àwòdì gbé tiẹ̀ lọ ó possible kí wọ́n padà lọ rí pé ok ìwọ náà ló tún padà ń dira fún bóyá torí ẹ̀ ní Òṣùpá ò ṣe padà dá nǹkan kan sọ lórí ọ̀rọ̀ yẹn mọ́ àmọ́ kí mo fẹ́ fà wọ́n ní pé Òṣùpá ò ní any bad intention. Òṣùpá ń sọ gbogbo kinní yìí fún àfà Súnà ni kó lè bá a ṣọ́ra kó lè bá a mọ bó ṣe máa ṣe pẹ̀lú àwọn pípù yìí àti kó lè bá a máa gbàdúrà kí apá wọn bóyá kó má bàa ká so kìí ṣe torí pé Òṣùpá bìlífù pé àmì Ọlọ́run ó máa sàsí. Dẹni ẹlẹ́ẹ̀kejì ọ̀rọ̀ tí ibi tí àfà Súnà ti ń ṣe mistake ni pé àfà Súnà accept láti lọ jẹ iṣẹ́ tí ò tọ̀nà. Mi ò kò sí mo fẹ́ nífẹ̀ẹ́ èèyàn tó mi ní sọ pé mo nífẹ̀ẹ́ kó wá rán mi iṣẹ́ pé lọ bá mi bẹ́ ní ìjà tí n bá fẹ́ bẹ́ẹ̀ bàjà ìwọ kọ́ ló máa bá mi sọ fún màá dẹ̀ bẹ́ẹ̀ ní ẹjà nítorí pé mo mọ̀ pé ní ẹ jẹ̀bi ẹni. Àmọ́ gẹ́gẹ́ bí nǹkan tí àfà Súnà sọ ìwọ gan fún ẹ ń wá connection lọ́dọ̀ Kọ́lá Olóòtú ó fẹ́ sọ Òṣùpá pé kó connect ẹ mọ́ Kọ́lá Olóòtú ńgbà yẹn but unfortunately Òṣùpá tún wá padà sọ yí pé kó lọ bú ẹni tó ń wá connection ó tún wá accept léyìí tó ta sí pé bàbá Kọ́lá Olóòtú kò ṣẹ́ ó tún wá lọ bú wọn látara yìí pé onífẹ̀ẹ́ Òṣùpá it is very wrong. In tó wá ń bí Òṣùpá in tó wá ń bí àfà Súnà nù ni pé gbogbo bí Òṣùpá ṣe ń rán àwọn oníṣẹ́ yìí wọn ò fáwọn ní nǹkan kan wọ́n lè máa fáwọn ní àwọn kọ́bọ̀kọ́bọ̀ jẹ́jẹ́ o àmọ́ wọn ò fún àwọn kan tó ṣe gbòógì ibi tí mo fẹ́ correct yẹn ni àfà Súnà. Ṣẹ́rí lọ́pọ̀lọpọ̀ ìgbà téèyàn bá ti ń lérò pé èèyàn kan ló fẹ́ ṣe oore fún yàn àbí àtàrí èèyàn kan lòun á ti dìde oore yẹn ò kí ń sábà bọ́ sí ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà kì í ṣe tó pẹ́ ni ò ní intention láti ṣe ẹ jẹ́ n fi lè ṣe example Òṣùpá ń pẹ̀tì sìnẹ́rò kan nígbà tí àwọn ọmọlẹ́yìn tí wọ́n ya kúrò ní ẹ̀yìn nígbà yẹn tí wọ́n wá padà wá ó wá made mention kan Ọ̀bẹ́kẹ́ ni ó ní tó kóun lára jù ó ní fún Ọ̀bẹ́kẹ́ yìí nítorí pé Ọ̀bẹ́kẹ́ yìí ju òun lọ ó dẹ̀ ti wà lẹ́yìn òun tipẹ́ àìmọye ìgbàdẹ ni wọ́n ti da òun tó yẹ pé Ọ̀bẹ́kẹ́ yìí máa ń wà lẹ́yìn òun ó lóun máa ń rò pé kóun ṣe oore kan fún òun wá tí ì rí ṣe títí tó fi ya kúrò lẹ́yìn òun ó ní wá jẹ́ kí ọ̀rọ̀ yìí kà wọ́n lára kí ni mo fẹ́ fà nínú ọ̀rọ̀ yìí ni pé tí ó bá lè máa skip ẹ̀mí Òṣùpá láti ṣe oore fún ẹni tó jẹ́ bàǹjẹ́ tó ti jọ wà tí pẹ́ kí wá ní òṣèlè wá skip ọkàn Òṣùpá láti ṣe oore fún wọn tó mìtì láàrin ọjọ́ méjì àbọ̀jọ́ mẹ́ta nítorí wọ́n sọ̀rọ̀ ní pé kì í ṣe pé mò ń sọ pé Òṣùpá ò fẹ́ ṣe oore àmọ́ tí mo fẹ́ fà yín ni pé tí èèyàn bá ń gbé òrè láti ṣe oore àbí tí èèyàn bá ń gbèrò láti gba oore lọ́wọ́ èèyàn kan tí Ọlọ́run bò bá fọwọ́ sí ó possible kó rí yẹn kó má ṣe ṣe ṣọ́ọ̀ mi yé yín then kí n bá sórí àfà tó lóun ṣàṣìyàn èèyàn kan ò ní jẹ́ èèyàn Ọlọ́run ọba láyé kó ṣàṣìyàn kó jẹ́ ẹni tó bá ti ń ṣàṣìyàn tó ń jẹ́ èṣù lẹ́ni ẹni èṣù nú gbogbo àwọn ànábì Ọlọ́run ọba tí wọ́n tọrọ ìyà lórí àwọn ọmọ ọjọ́ wọn á padà jẹ́jẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba ìdí